Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísunláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Orísunláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìpín. Ẹ ṣeun. Orísunláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísunláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ó burú débi pé bàbá wa tó ṣe Ibn Hajar kọ́ ni tó ṣe Bulugul Marami wọ́n kọ́ dẹ̀ mọ́ ẹ̀. Kódà arínú wọn tó lẹ bàbá oní Arba'in Nawawi tọ́lẹ̀ gbogbo àwọn àgbàgbà fàtẹ́rí wọn ẹlòmíì ti lẹ̀ wọ́n tán ó tiẹ̀ tó ọmọ ìyá Jàbàtà ọlọ́run ni ó sàánú àfà tí ó bà bọ́ lọ́wọ́ rẹ̀ ó dàbí pé bí wàá kó nìkan làáfà ibi ọmọ kí ọpọlọ èèyàn mọ̀ pé yí pé ó ń kálukú ìgbìyànjú tó ṣe kọ̀ yá kọ̀ndẹ̀mù ẹ̀ nítorí pé báyà rí kankan báyà kọ̀ dá ní àbáwálà lọ ibi tí ó ń tọ̀ ń lọ àwọn yòókù tó ń tọ̀ ń ṣe tọ́da ń kọ́ ọwọ́ àtòrí pé orí kankan ní àfá ẹ̀mí òbí orí sáfá wọ́n ti bàjẹ́ jù lórí àwọn area yẹn ọ̀rọ̀ ìmọ̀ ní inú Islam ọ̀fẹ́ gan ẹ wà fẹ́ náró rẹ̀ síbi nǹkan kó kékeré ẹ sọ gbogbo nǹkan táwọn ẹ̀ bá sọ kó kálukú dẹ̀ lo ìtọ́ bá sí kíni tó bá ba lára mu. nípàdé ọ̀rọ̀ mi ibi tí ẹ bá ti rí wa tá a bá ti bá wọn dá sírù kaba ẹ ó ní nǹkan tá a máa sí kíni tá a máa sábà rí àwọn ìdásí irú àwọn area yìí tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dé tá a fi ń fẹ́ dá sí kíni ni pé ẹ má gbàgbé o mo mọ tí ń ṣẹlẹ̀ ní Libya o kò dé Libya rí kì í fẹ́ kan mo mọ tí ń ṣẹlẹ̀ ní Syria rí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo dé Syria rí ẹgbẹ́ mi sùn mo mọ tí ń ṣẹlẹ̀ ní Lebanon mo dé Lebanon rí mo dé Saudi mo dé Yemen mo dé Turkey oríṣi àwọn ìlú yẹn wọ́n ń sponsor àwọn Salafi 1990 o níbòmí o tí wọ́n sì sponsor wọn wọ́n lè ní kólówó kan ní kọ́ handle wọn kó mọ̀ náwó nítọ́sà ń sọ̀hún kọ́mọ̀ fi ilẹ̀ wọ́n sponsor àmì o irú àwọn tó ń bẹ ní Libya ẹ máa mọ Libya dáadáa ìbéèrè tí mo sọ yìí o wọ́n kó ìbọn túrú Saudi Arabia wọ́n kó ìbọn fáwọn kan pé kí wọ́n máa kọlu àwọn ọmọ ìyá wọn mùsùlùmí o àwọn Salafi ti ilẹ̀ Yorùbá yìí àbí ká sọ pé ti Nàìjíríà yìí àwọn Salafi 1990 ẹ̀rì pé wọ́n gbébọn àbí àwọn tó fẹ́ wó ìjọba Gaddafi lẹ́yìn ìgbà tó wó ìjọba Gaddafi tán náà àwọn tí wọ́n lò láti wó ìjọba Gaddafi àwọn Salafi mọ̀dákìlà yìí wọ́n wà náà tó gbébọn o àdé lẹ́yìn ìgbà tí wọ́n wo tán yìí tí wọ́n tó fẹ́ kí unity wà wọ́n tó wà náà tí ń gbébọn lọ béèrè dáadáa bí mo ṣe ń sọ̀rọ̀ ìbọn tẹ́ ń gbé wọn ò dojú ìbọn kọ àwọn ọ̀tọ̀ Ọlọ́run o àwọn ọmọ ìyá wọn súnà gangan ni wọ́n yìí ń bọ̀ àwọn ìjọba bára wọn jà káwọn èyí náà tó di pé wọ́n di tí ó yẹ kí wọ́n di wọ́n kálukú ọmọ ẹ̀ṣọ́ ẹ̀yìn ọ̀dọ́ kẹ́sì sí làákàyè kí ẹ ti ká máa kọ̀ndéèmù èèyàn náà ń pèlẹ̀ sí o mélòó lẹ tí ì ṣe àṣeyọrí mélòó lẹ tí ì ṣe ọ̀rọ̀ dáwà nílẹ̀ káàró òjìire ọgbà fúrásì o lébi agbègbè mẹ́ta ní nǹkan tí máa ń da dáwà láàmú lájọ́ táwa ti gbọ́njúmọ̀ dáwà mo ti mọ nǹkan tí ń ṣẹlẹ̀ sí dáwà láti tó ti lé 30 years ẹsẹ̀ nígbà míì ìṣòro tí máa ń ṣẹlẹ̀ sí dáwà níbòmíì wọ́n máa ń jẹ́ ìṣòro ọjọ́ tó pẹ́ tó bá pẹ́ àwọn tí wọ́n ń ṣe áràkà yẹn àbí tí wọ́n ń ṣe dáwà yẹn yóò ti wá rẹ̀ wọ́n rírẹ̀ wọ́n ń ìmọ̀ ni ó ti lọlẹ̀ àkọlé yẹn ó ti ṣe kíni wọ́n bá ti wá rí chance kan láti rí business tí wọ́n ṣe wọ́n lè bá business lọ́kàn drop ẹnẹ kò ṣe wọ́n bá wọn sẹ́wọ̀n pé àwọn kan nù akáti kúrò ní dáwà látara pé business kò ti gbìyànjú kú pé wọ́n ti rọ́nà owó ẹlòmíràn tẹ pé ó rí olówó ni
ló fi change dáwà rẹ̀ orí olówó tó lówó ní ọ̀yá ẹ wá bọ́ sí ńlá bẹ́ olówó wa ń tọ́jú ẹ̀ bó ṣe nílé bó ṣe ní mọ́tò bó náà ṣe ń di oní mílíọ̀nù nínú àkáǹtì kò sẹ́yìn àwọn olówó tá a wí pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n dẹ dáwà wọn tàbí wọ́n rówó èso olówó wọn rí wọ́n rówó owó yẹn wà jẹ́ wọ́n ráyè mọ́ dáwà wọn dẹ àká ti bá dáwà lọ nínú nǹkan tí ń ṣẹlẹ̀ sí dáwà níbí nù ẹlẹ́ẹ̀kejì àká wọ́n bá dáwà lọ ọlọ́run lọ́mọ bóyá ń ṣàṣeyàn ní àbí pé ń gbá wọn wọ́n ti kó nu dáwà bóyá sàlàfíà ní dáwà rẹ̀ ní àbí àràkà ní dáwà rẹ̀ pé pé a mọ̀ dáadáa pé ó ń gbìyànjú láti máa rí àwọn ọ̀dọ́ láti máa sọ̀rọ̀ láti máa rí èèyàn láti máa fọ́n ìmọ̀ ká láti máa fọ́n àgbọ́yé ká bẹ̀ẹ̀ kí ló mú kó ẹlòmíì bí àṣàṣe ni ọkàn yìí bírí ẹlòmíì ṣàṣemọ́ṣe pé ojú wa ń tì pẹ̀lú àwọn ọmọ kéw àbáwọn ọmọ ẹjọ́ àbáwọn tó dá mọ̀ àṣemọ́ṣe làfáà mi ṣe àwọn èèyàn náà àwọn náà sì tún corporate láti fi àṣemọ́ṣe rẹ̀ báyé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ àfáà báyà fọmọ jàmá lóyún làwọn èèyàn bá ẹja yọ láti wọn ti yọ àfáà mi kò báláǹsì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń bẹ́lẹ̀ yorùbá tí wọ́n ti ṣubú àbáwọn ń dáwà tí wọ́n ti ṣubú àbáwọn ọ̀dọ́ tó pé wọ́n lè má já àfáà àmọ́ ipa tí ń kó lórí Islam wọ́n fẹ́ ju tàfáà lọ wọ́n fẹ́ ju tàfáà mi lọ. kẹ́ ẹ̀ máa wò pé ṣé ìpè ní ń jà ni àbí kò nípìnlẹ̀ rí àbí wọ́n ń sàṣì ìkànnì. ṣé wàá rí gbogbo àwọn tí mo wá wì yìí àtẹnutọ́ pé business lọ bá lọ ájá àmú ló gbé kú ọjọ́ tọ́pẹ́ lọ́dà láàmú àti ẹni tó yẹ pé bóyá àwọn olówó ló jí gbé ó ti bólówó lọ àti ètò yẹ pé bíbà tí èpè ń jà bá àṣàṣì ti pọ̀ lọ́wọ́ padà sí lórí ẹ wò ẹ pa gbogbo yéèjì pọ̀ kò tó yé èèyàn tí sàlàfíà kankan tó lékò ń dìṣẹ̀ dáwà àwọn kan ọyọ wọn kò ní ṣẹdá àti ń lọ ó mú wọn síbi kankan wàá rè ẹ béèrè pé kíláàsì orí yín lẹ káàró òjìrì yahoo lẹ parẹ́ ni àbí ibi tí Christianity ti kọ́ ọmọ wa lọ lẹ stop ni kí ni àṣeyọrí kan tó strong tá a lè sọ pé ẹ ṣe ju pé gbogbo ẹni bá ti bọ́ sọ́dọ̀ yín tẹ́ẹ̀sì tó àwa yòókù yóò di ọ̀tá àwọn àwa tẹ́ẹ̀ tó yìí ni ẹni bá ti bọ́dọ̀ yín ó lè mọ́ kíá mọ́ ẹ lè sálámọ̀ sí kọ́mọ̀ dáhùn bí ó ṣe á jọ́ta náà yóò tún jọ́ta àwọn fámìlì ẹ̀ ọ̀tá àfáà rẹ̀ ọ̀tá ilé kébi tó jáde ọ̀tá jàmá tí ń ṣe é bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tá àwọn ọ̀rẹ́ rẹ̀ ìmí àràmù ni kí wọ́n sálámà àbí tó bá sálámà kéèyàn dáhùn sálámà rẹ̀ àwọn mí ń wí bẹ́ẹ̀ o sọ pé wọ́n ì sálámà wọn ò ní sálámà tó àjọjọ́ alùsùnà gan wọ́n tún lè àwọn kan wọn ì kírun wọ́n ní kèfèrí ni pẹ̀lú àwọn mọ̀sáìlù tí ó tó kankan ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó jí especially ní 2000 tó fẹ́ ṣe dáwà àwọn ọ̀dọ́ yẹn kó sí bí ọ̀nà méjì àwọn kan bẹ wọ́n jí báyìí wọ́n fẹ́ ìbílẹ̀ fẹ́ ṣe súnà náà wọ́n bá bọ́ sọ́wọ́ wọn wọ́n ti bọ́ sọ́wọ́ wa kò jù àná lọ àwọn ọ̀dọ́ wọn ò wúlò fún kankan wọ́n ti bá kankan lọ àwọn kan wọ́n confuse wọn ni wọn ò bá wọn lọ jàmá tí ó sì mú wọn wúlò fún sẹ́sìlám wọn àtúnṣe wọn láwọn fẹ́ dá dúró ẹlòmíràn mọ tí ó ṣe mọ́ ẹlòmíràn padà síbi tọ́ọ̀gì ẹlòmíràn padà sínú ayé ẹlòmíràn ó dẹ́dàkúdà ẹjẹ́ nìyẹn kí ló dé òṣùlùbù tẹ́ ń lò yìí òṣùlùbù yìí bákan náà ìjà tí èbẹ́lẹ̀ láàrin súnà àti súnfí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí èlé pọ̀ àti èbú tí è pọ̀ lórí mídíà ní ìsìn súnà àti súnfí èbú ni sáà ẹ̀yin náà wà nù ìtọ́jú àwọn ìjà burúkú ilẹ̀ kẹ́ẹ̀dá rẹ̀ tí a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ píríṣì súnà ńlẹ̀ káàró òjìrì súnà ó lè jù báyìí lọ bẹ̀rẹ̀ tí kẹ́ẹ̀ mú èyí kèfèrí èyí ombidia èyí igbá èyí àwo ẹ ti bá gbogbo nǹkan jẹ́ gbogbo àwọn àfáà táwọn ń pẹ́ láwọn àfáà wa yìí kápá wọn ni wọ́n bá handù tẹ́kùn sálàfíà nílẹ̀ káàró òjìrì Islam ilẹ̀ Yorùbá yóò ti lágbára súnà ó ti pọ̀ àwọn súnfí ò ní di ẹ̀ṣẹ́ tó bá gbọ́rọ̀ burúkú lẹ́nu wọn gbà mí tó máa ń sọ̀rọ̀ sáà lùsùnà ẹ̀yin lẹ́rẹ̀ kọ́ọ̀sì ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀
àwọn tó nílà àkáyè tí wọ́n gbọ́n tó fẹ́ pèpè sí súnà wọn àrẹ́dì àti sọ nípa àfẹ́ pèpè súnà kí wọ́n á sọ àwọn èèyàn dọ̀tá ara wọn wọn àrẹ́dì wọ́n fẹ́ máa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àmọ́ gbà tẹ́yìn dé ẹ̀fọ́ ju gbogbo ẹ̀ pọ̀ ẹni kẹfìrí ní àwọn náà wá ń wò pé àwọn náà sì ní kò sí tẹ́rí ẹ sọ lọ́dọ̀ yín tá a gbà lọ́dọ̀ yín. ọmọ ìyá ìparí ọ̀rọ̀ tèmi òun náà ni wípé nígbà míì tí wọn ò bá lóyàn kan ràn yàn sẹ́ ìwà téèyàn ń wù ìgbésẹ̀ téèyàn ń gbé ó lè máa tọ́ka sí pé bí ìgbà tí ń ràn yàn náà ni ìsáyẹ̀dà kan rán ẹlòmíì tàbí kẹ́lòmíì ọmọ ìṣiṣẹ́ tó pé ó ṣe déédéé ẹni ránṣẹ́ ẹ ṣọ́ra yín o níbí báyìí ìmí kàn fẹ́ pé àṣàkíyèsí ni o mi ò wá dìpù lórí ọ̀rọ̀ àwọn àkíyèsí fún ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ nìkan ṣe ọ̀rọ̀ ìjiyàn láàrin ara wa ó ti bà nǹkan jẹ́ tọ́pọ̀ o ọ̀dọ̀ tó wá sì gbọ̀n kọ́ gbọ́rọ̀ mi dáadáa gbogbo tó bàjẹ́ òun ó ṣẹ́ǹpù tẹ́ ẹ bá gbà kó ṣẹ́ǹpù ọ̀nà wo lẹ́sẹ̀ ẹ má wo bẹ̀ mọ́ ntọ́ bá pàtàkì nínú nǹkan tó lè jẹ́ kí Islam kó ní future kó wà protected kó ní development káwọn èèyàn ọmọ gbàgbọ́ yé sí kí ìjọmọ ìyá wà láàrin wa kó tó di pa jókòó pọ̀ káàgan kẹ́mi owó ti papọ̀ kó tó di pa máa jókòó papọ̀ láàrin ara wa kẹ́mi owó ti kọ́ papọ̀ gbogbo nǹkan tó lè jẹ́ kí ẹ̀mí wọ́ papọ̀ ká fẹ́ ara wa rí ká fẹ́ ara wa jókòó tira wa ká fẹ́ ara wa bára wa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àmọ̀ sí ká gbà yìí pé gbogbo ohun tí abájọ ń sọ tó bá ń takora wọn kó kálukú ó dúró kó mú un tí ọba gbọ́yé kò ní ìdí kí n tẹ́mi gbọ́yé nítorí pé òwò ṣe kí wọ́n á ní ìwọ̀ èsì àlùsúnà ẹ̀ ń bá ti gba ẹ̀sẹ̀ àlùsúnà náà nù ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ fún gbogbo mùsùlùmí àlùsúnà ọkọ̀ pọ́sibù kẹyọ mùsùlùmí kan kó òun kéde àlùsúnà mùsùlùmí tó sọ pé òun èsì àlùsúnà ìtumọ̀ ẹ̀ ní pé òun èsì ọmọlẹ́yìn ànábì kọ̀dẹ̀ sí mùsùlùmí kan tó fẹ́ sọ pé òun èsì àlùsúnà àwa yìí náà là ń yọ wọn lànà sọ pé àwọn èsì àlùsúnà torí ìtumọ̀ àlùsúnà ni pé ẹ ti ń tẹ̀lé ìlànà ànábì nídìí Islam ìyẹn ni pé mo fẹ́ sí Islam mi ní tẹ̀lé ìlànà ẹnì kankan àfìlànà tí ànábì wa Muhammad sí kíni tọ̀tọ̀ ẹni tó bá sọ pé kò rí bẹ́ẹ̀ òun tọ̀hún kì í ṣe mùsùlùmí ẹlòmíì sì lè wí bẹ́ẹ̀ sọ pé kọ̀mọ́ tí ń wí ni kí ló dé nítorí pé kì í ṣe ntọ́fẹ́ wí nù àwa tá a sẹ́ lọ́fẹ́ sọ pé kò ṣe ara wa àwa lọ́wọ́ á rí sí àlùsúnà kò rí àlùsúnà yẹn síbi mọ́nà ájú àbí ìlànà ànábì gangan tẹ́bá lánàbì nǹkan yóò lóun fẹ́ràn ànábì tẹ́bá ní ṣe ń tẹ̀lé ànábì yóò lóun tẹ̀lé ànábì àmọ́ òun fẹ́ gbọ́ àlùsúnà láńgbèjì àlùsúnà tó lẹ̀ mọ́ àwa tá a kọ̀ndẹ́ẹ̀mù àbí tí ń bá jà ló ń wí ká máa ṣọ́ra láti máa kọ̀ndẹ́ẹ̀mù irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹgbẹ́ mi sọ wọ́n ní ìdí àlàyé ni wọ́n sì ní ìdí farabalẹ̀ wọ́n sì ní ìdí irú àyè wo àti irú ọ̀rọ̀ wo ló yẹ kéèyàn sí kíni irú àyè wo láti sọ irú ọ̀rọ̀ wo ló ṣe ká bá irú wọn sọ tá a bá ti sọ̀rọ̀ láyè tí ó yẹ ká sọ̀rọ̀ á gbé ọ̀rọ̀ sí àyè tí ó yẹ kó sí kíni kọ wà tá a bá ti sọ̀rọ̀ tí ò yẹ ká tí ẹ̀dá bá sọ̀rọ̀ lápòjú ìrìnsẹ̀ ẹni yẹ kò tí ì máa kírun làbá sọ fún mi pé ìbòjú ọ̀ràn yẹn ni kò tí ì máa kírun ẹ sọ fún pé ọ̀gbọ̀dọ̀ mọ́gẹ̀ sókòtò rẹ̀ ibi ilẹ̀ tí a bẹ̀rẹ̀ o tá a bá bẹ̀rẹ̀ nǹkan fáwọn èèyàn níbi tí ò ti yẹ ká bẹ̀rẹ̀ tá a bá wọn sọ ọ̀rọ̀ tó yẹ ká bá wọn sọ àwa gangan láàmú ba iṣẹ́ Ọlọ́run jẹ́ láàmú da iṣẹ́ Islam rú sọ àwọn yẹn gbogbo yẹn ẹ jẹ́ kí gbogbo oṣù kẹ́ni o ká sọ̀rọ̀ nípa rẹ̀ Ọlọ́run wà pẹ̀lú wa o Ọlọ́run tọ̀ gbọ́ aṣọ́nà o Ọlọ́run yóò jẹ́ ká wà lóye ẹyọ kan ká jẹ́ ẹyọ kan yóò dàbà ní gbé Islam ga yóò dáàbò bò wá subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa ant wa nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.